ìtàn ò dàrú. Mawlana Sheikh Adam wọ́n bí wọn ní 1885 gẹ́gẹ́ bó ṣe ń bẹ nínú àkọọ́lẹ̀. 1885 ìlú Ìlọrin wọ́n dálẹ̀ gẹ́gẹ́ bó ṣe ń bẹ nínú àkọọ́lẹ̀ ní 1780. ó ń túmọ̀ sí wípé Ìlọrin tí ń jẹ́ Ìlọrin mímọ̀ tí ń bẹ ń bẹ, àwọn àfáà tí ń bẹ síwájú kí Sheikh Adabi tó dé ní nǹkan bí 100 ọdún 100 years. Ó súnmọ́ 100 years torí tó bá yọ 1780 kó nínú 1885 bí 100 years náà nígbà wọn. Ẹni tó wá fẹ́ fi pé ohun àwọn Adabiyah tó wá fẹ́ fi ṣẹ̀rí láti sọ wípé Sheikh Adam ìpìlẹ̀ wọn Adabi ni, àbí léèrè wípé ohun wo làwọn àfáà tí ń bẹ láwọn àfáà tààrà ohun wo ni wọ́n ń lò kó tó di kí wọ́n bí Mawlana Sheikh Adam, ohun wo ni wọ́n ń lò kó tó di kí Mawlana Sheikh Adabi dàfáà. Ìbéèrè tàbí nù kí ló fi ń ka Kùránì? Wọ́n ní Sheikh Alimi wọ́n kọ́ àwọn àfáà tó ń bẹ ní rọ́bùwátì súnà òkè súnà ní tafsiri, ohun ni wọ́n fi ń ka Kùránì tí wọ́n fi ń tu nígbàtí wọ́n àti ẹ̀tí ìlàlá kí wọ́n bẹ̀rẹ̀ nìkan tí ó jẹ́ Tajul Adab rahimahullahu ta'ala. Eléyìí ni àwọn ẹlẹ́kọ̀ọ́ lò láti fi yanjú ọ̀rọ̀. Hakíkọ̀rọ̀ òun ni pé Mawlana Sheikh Adam Abdullah al-Ilori wọ́n ní ohun, in tí ń jẹ́ Adabiyah lápapọ̀ wọ́n ní ohun. Bàbá wa Imamu Ìlọrin kàná rahimahullah Sheikh Muhammad Bashir àwọn náà lóhun tí wọn. Àwa máa tọ́pa àwọn ohun yìí, àwọn ohun oríṣiríṣi náà ṣe ń bẹ lọ́rin dè ní. Àwa máa tọ́pa àwọn ohun yìí níbo ni wọ́n ti ń bọ̀. Àwa rí pé àwọn ohun yìí wọ́n jẹyọ látara ohun tí ń bẹ lọ́dọ̀ Sheikh Alimi fún ara rẹ̀ ni. Bá ti máa kà pé Sheikh Alimi jẹ́ àfáà fáwọn àfáà lọ́rin. Wọ́n kọ́ lágbájá báyìí. Bẹ́ẹ̀ náà láà máa ka ohun yẹn náà pé bóhun yẹn ṣe ń bọ̀ lílé tó fi tàfárá ilé jáde lára rẹ̀, ilé jáde lára rẹ̀, ilé jáde lára rẹ̀ kó bá lè yé wa dáadáa káwọn ohun markazi. Ohun markazi ohun Sheikh Adam kan náà ni. Mawlana Sheikh Shazali ohun tí wọ́n ń lò ní ó tàfárá láti markazi náà ni. Ó wà máa gbogbo ẹ tuntun tí markazi dé, ó rí pé ohun markazi ni gbogbo wọn lò àmọ́ tóhun ti bẹ́ẹ̀ náà ó tún yàtọ̀tọ̀ síra wọn. Torí pé kí ni àdámọ́ oníkálùkù wọn náà yàtọ̀tọ̀ síra wọn. Ohun tí wọ́n sọ wípé bàbá ń Sheikh Adam ń lò síwájú kí wọ́n tó máa lo ohun markazi gangan àti ibi tó ti wá náà nù, ohun yẹn ṣì ń bẹ lọ́rin dọ̀la nílé ọba. Ṣéwù wallahu ya'simuka minan nas. Bọ́bá ń ṣe tafsiru nílé ọba nínú àwẹ̀ ohun yẹn ṣì ń bẹ. Ohun yìí ó lágbára débi wípé ẹni tí ń jẹ́ ajánásì tí wọ́n ń ajánásì àná bàbá wa Sheikh Hassan Baturi ọmọ markazi ni wọ́n, ohun markazi ni wọ́n lò àmọ́ bí wọ́n bá fẹ́ jánásì nílé ọba ohun yìí ni wọ́n lò, wọ́n jáde markazi 1994. Ẹni tó tún jánásì lẹ́rìn ní bàbá wa Sheikh al-Mushtaba tí wọ́n máa ń jánásì bó ṣe já sí pé bó ti rí náà túnú ohun ilé ọba yìí náà ni wọ́n ń lò. Ohun tí gbogbo àfáà lọ́rin ń lónù, ohun tí Sheikh Adam ń lónù, kọ́lọ́hun tó ṣe fatihu fún wọn pé látara tẹ́lẹ̀ ìwọ náà gbá tiẹ̀. So sílísílà Sheikh Adam ó yé